má fọwọ́ kàn mí, má fọwọ́ kan ọmọ mi. Tọ́ ọ bá sa iṣẹ́ yẹn, bó ṣe lè wù kéèyàn olóògùn tó ti bá ń sà sí ọ, tó bá lówó tẹ́lẹ̀ yóò dolòṣì. Al-fitnatu ashaddu min al-qatli. Kí ìdààmú dé báyàn ó lágbára, kéèyàn ó kú ó dáa ju kí ìdààmú dé báyàn lọ. Ohun tí ó ra rè yóò ṣe wàhálà kò ní dúró jẹ́, yóò rí fìtínà, kódà kó ṣe ìyàwó ilé ẹ̀ ní bá ń dọ̀ ọ́ láàmú, tẹ́ ẹ̀ tún jọ ń lọ ilé aláwo, tẹ́ ẹ̀ jọ ń lọ ilé oníṣègùn pé ẹ gbà mí tọ́ mọ̀, ìwọ máa wẹ ọṣẹ yẹn wò, ó rí fìtínà tí ó kàn, ó rí ìnira tí ó kàn, kódà kó sàwọn ọ̀rẹ́ rẹ̀. Má fọwọ́ kàn mí, má fọwọ́ kan ọmọ mi. Ọmọ rẹ tó bá mọ̀ pé ó wà nínú ìdààmú, o lè bu fóònù náà ń bẹ̀ kó wá wẹ̀ lọ́dọ̀ rẹ̀. Ẹ̀ẹ̀kan lóṣù lèèyàn máa ń wẹ̀. Alẹ́ sì lèèyàn wẹ̀, wọn èé wẹ̀ lọ́sàn-án, wọn èé wẹ̀ nírọ̀lẹ́, wọn èé sì wẹ̀ láàárọ̀. Kí ni nǹkan náà? Ṣó mọ̀ pé ìgbín kì í rìn kó pàdé olóore? Bẹ́ẹ̀ ṣe ń wo ìgbín tó yẹn, bí ìgbín ṣe ní oore tó ń ṣe fún wa nínú àgọ́ ara, bẹ́ẹ̀ náà làwọn èèyàn máa ń lò lódì kejì fún iṣẹ́ míì tó lágbára. Lọ wá karahun ògbín, ìkarahun ògbín tí ò sígbín kankan níbẹ̀, 2. Wá mú ẹyọ kan ńbẹ̀ kó gún, kó lọ̀ ọ́ kó kúnná. Wá wá ọ̀mùnú ewé ewúro, ọ̀mùnú rẹ̀, ọ̀mùnú ewé ewúro, gún mọ́. Bákan náà tún lọ wá ọ̀mùnú ewé oríjìn, gún mọ́. Kó gún dáadáa, kò jù bá ń lọ. Ó wá wọ ọṣẹ dúdú kó fi pò. Tó bá ti fi ọṣẹ dúdú pò, ó wá ti bẹ télọ̀ ní àpò kékeré kan sílẹ̀. Ṣó mọ̀ pé 2 ní ìkarahun ògbín yẹn? Ẹ̀yin tẹ́ ẹ máa béèrè béèrè tí ò relevant. A ti sọ̀rọ̀ kan sínú fídíò, kàkà kẹ́ gbọ́ kẹ́ ṣe, ẹ tún máa pé ṣé ká tún ṣe yìí, ṣé ká tún ṣe yìí. Ó lọ wá ìkarahun ìgbín ẹlẹ́ẹ̀kejì tó mú lẹ́lẹ̀ yẹn, 2 ló lọ wá, ó lọ ọ̀kan. Ẹlẹ́ẹ̀kejì yẹn tó lọ òun mọ́ àwọn ewé méjèèjì yẹn, àtewé ewúro àtewé oríjìn yẹn, ó wá kó ọṣẹ yẹn sínú ìkarahun ògbín yẹn, ó wá gbé sínú àpò funfun, ó gbé kọ́, ó dijọ́ kẹta kó tó di wíwẹ̀. Èèwọ̀ ni kò gbọdọ̀ kanlẹ̀. O lè so kọ́nú ilé rẹ, o lè so kọ́kọ́rọ́ yàrá rẹ. Tó bá ní wardrobe, o lè fi screwdriver kó fi wá bóòtù kan kó dè mọ́bẹ̀, ó wá so pẹ̀lú okùn, ó so mọ́bẹ̀. Inú ìkarahun ògbín yẹn ló ti máa bù wẹ̀ lálẹ́. Àwọn ọmọ rẹ náà o lè fún wọn wẹ̀ ńbẹ̀. Ìyàwó rẹ tàbí ẹni tí ń dààmú lẹ́gbẹ̀ẹ́ rẹ tó fẹ́ ràn lọ́wọ́, o lè fún wẹ̀ níbẹ̀. Táwọn èèyàn bá ń sà sí wọn, ohun tí yóò rí pépà ńlẹ̀, yóò pè lówó, yóò rí ìdààmú tó ju, in fact gbogbo nǹkan tí bá ń ṣe kò ní bọ́ sí mọ́. Wàláì. Tó bá ní ọkọ̀ nǹkan yóò di fìtínà fún kó tó lè gùn. Tó bá tà tán ẹni ó bá rẹ̀ ò ní ṣe nǹkan kan bẹ̀ tí ó sì máa gun ọkọ̀ lọ. Torí àwọn tó ní ayé wọn ó jẹ́ kí nǹkan ó korò fún. Ọlọ́run ò ní jẹ́ ká rí àpadà sí ibú. Ìwọ má sà sí èèyàn, ṣùgbọ́n tán bá sà sí ọ, jẹ́ kán fojú kóná. Ẹlẹ́ẹ̀kejì, tá a bá wá rí obìnrin tó já sí pé ó ní ẹgbẹ́, tó ṣe pé àwọn ọkùnrin ń bá aláṣepọ̀ ní gbogbo ìgbà lójúran tí ò sì mẹ́ni tí ń bá aláṣepọ̀. Tán bá ti bá aláṣepọ̀, oyún ò ní dúró. Tán bá ti bá alájọṣepọ̀ báyìí, gbogbo gbèsè ó máa wọlé ni. Kò sì mẹ́ni tí ń bò láṣepọ̀. Wọ́n sì ń bá a sùn lójúran. Irú ẹni bẹ́ẹ̀, mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹnikẹ́ni yẹn kó lọ wá awọ ìjímèrè díẹ̀. Tó bá ti rí awọ ìjímèrè, kó wá ìyẹ́ ẹtù, kò bá sí 3, kò bá sí 4, kò bá sí 5, kò bá fẹ́ ṣe 7. Kó wá wá afárá oyin. Lẹ́yìn rẹ̀, kó wá irú ọbẹ̀, kó sì wá odidi atare kan, kó wá jó papọ̀. Tó bá ti jó papọ̀, kó máa fi fọ́ ẹ̀kọ mu lálaalẹ́.
ẹ̀kọ ni kó máa fi fọ́ mu. Ó lè fọ́ sínú kọ́ọ̀pù kan kó bu ẹ̀tù yẹn sí kó fọ́ mu. Lágbára Ọlọ́run wọ́n dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Gbogbo ọkọ ọ̀run, gbogbo nǹkan burúkú tí ń ṣẹlẹ̀ sí yẹn, tó ń bá alájọṣepọ̀ lójúran, tí òjò lákòjọ, tí ò sì dẹ́niyàn mọ̀, tàbí ń jẹun lójúran, ẹni kó lówó. Lágbára Ọlọ́run, Ọlọ́run ó ṣàánú ẹ̀. Ṣùgbọ́n èyí tó dájú jù ni mo ti sọ fún yẹn o, fún tán bá ń bá yàn sùn. Tó bá ti pé yẹn ń jẹun lójúran ni, ẹ lọ sí ọjà. Okùn tán máa fi ń di obì àbàtà yẹn, ẹ wá okùn yẹn. Tẹ́ ẹ bá ti rí okùn yẹn, ẹ gbà á, ẹ rẹ obì àbàtà yẹn mọ́nà. Ẹ kàn mú okùn yẹn, ẹ lọ̀ bọ̀ mọ́ ẹyọ àtàrí 9. Kéèyàn kàn rà fi sín gbẹ́rẹ́ díẹ̀ yí ọrùn ká. Ká jẹun lójúran mọ́. Wàláì kò ní jẹun lójúran mọ́. Tó bá yá, yín tó fún yín ní àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe pamọ́ sínú ilé, tó jẹ́ àpòró, tó sì jẹ́ ẹ̀pà tó lágbára. Àánú Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run yóò mọ̀ bá yín o. Orúkọ tèmi ni TMP, Traditional Medicine Practitioner, Alhaj Adéagbo Kamaldeen Raji. Nọ́mbà mi 08037199363. Tẹ́ bá fẹ́ pè mí, ọmọ bíbí Òṣogbo lèmi wà, Òṣogbo ní fátìrì mi wà o. Màá mọ̀ polówó ọṣẹ mi náà tẹ́ máa rí ẹ wo. Ọṣẹ tó ní NAFDAC, tó ní SON, tó ní zone ní o. Ẹ̀rí first rẹ̀ ẹni mo wọ̀ yìí o. Ọṣẹ lèmi ṣe medicated. Màá mọ̀ polówó ẹ̀. 08037199363. Ẹ ṣe kòńgẹ́ àánú Ọlọ́run. Ẹ ṣe kòńgẹ́ àánú Ọlọ́run. Àbúrò ní ṣe yín. Àánú Ọlọ́run ó sì mọ̀ bá yín. La hawla wala quwwata illa billahil azim. Ẹ tún fojú sọ́nà fún episode mi. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.